àwọn náà ni alẹ́ ọ̀hún mi ti gbà ẹmu wọn. kí ni ẹ dáàbò ni. alẹ́ ìbọn bá wọlé wá ni ẹ. wọ́n ní sùúrù fẹ́lẹ́ jẹ. àṣẹ o. àṣẹ o. ọmọ tẹ wà ní ìlú pẹ̀lú òkè òkè ọlọ́run pẹ̀lú ọjọ́ òní pẹ̀lú ọjọ́ tó yé jáde owó lẹ́wà yóò. Arẹ́gbẹ̀yọ. Arẹ́gbẹ̀yọ. Kò yẹ mi. Ọmọ ní ọkùn abẹ́mi. Ọmọ ní ọkùn bá o. Olú pẹ́lá ti ṣe. Olú pé káwá bẹ̀ kú. Ó wá jọ títà bẹ̀rẹ̀ ẹni. Ọgbà lọ́wọ́ kìí wá jẹun ní ìfọ̀rọ̀. Ìdààmú àti ìwà ní gbogbo òní jẹ́ náà. Ọmọ ní wá ní. Ìgbọ́n mọ́ pààrọ̀ òun. Ó gẹ̀ẹ́sì. Bẹ́ẹ̀ ni wọ́n dábàá máa pọ́nmọ́ ní wá sí èyí egbò bẹ́ẹ̀ ni ẹ̀sùn náà àtijọ́ tó yìí iṣẹ́ kájú ìlú ẹ̀ náà òun yóò ní fún ìmọ̀ ẹ̀gbọ́n ìyálẹ̀ ìgbò ilé ìyàtọ̀ ìgbìmọ̀ èyí tí mo ní ọba àwọn ẹ̀wà ni. Bàbá yẹn méjì wà lọ́wọ́. Thank you.
ọ̀tún. wà ń bẹ̀. Àwọn màníyàn olórí oko ìjọba eré ló pé.
ẹlẹ́bọ̀ dákùnlá ẹ̀rọ àkọ́yìn ogun. Àwọn ìyàwó tó kẹ́. Ada mulai bawa, aku lah bawa, aku lah bawa. Ike.
kọ́ kalẹ̀ ìjà mọ̀
ọ̀dọ̀ kan rí kú yọ padà wọ bẹ̀. Adé egun yẹn ní àjọ ọgbọ́n bíi ṣé kí àjọṣepọ̀ mi láàrin ẹ̀yìn àti àjọ ọgbọ́n rẹ̀. ọmọ ìjọ ọbàjọ ní agbègbè wa. Àwọn kọ́ ẹ̀rẹ̀ jọ ń ṣe. Bákan náà ni àjọ ń ṣe. Láàrin ìjà òsì. Kò sí wújà kò síta. Ẹ ń tọ́ lẹ́gbẹ̀ẹ́ yín báwo ni ó jẹ́ sí ní. Àbúrò yìí ni. Ẹ ṣàdúrà fún ọ. Àjọ àgbẹ̀sẹ̀sẹ̀ mọ́ ṣàdúrà fún ọ. Ọlọ́run ní ìtọ́lódì. Àni wọ́n bẹ̀ yìí mi. Ẹ̀kú tí a sì ṣe ẹ̀kú òní ìyá mọ́kàlùkù láyé. Lọ́wọ́ sí ìdààmú ọdún kẹta ó gbé náà wá. Là ń dá ìṣàlùkà fún. Kámọ̀rì fún ayẹ kámọ̀rì fún ọmọ. Kí ìlú wa ní ìkótóró kó tù bàtò tó ṣe. Bàbá wa ṣé bẹ́ẹ̀ sì ni ló ṣe rí? Bó láàrin yín ṣe rí? Ogun ni. Ṣé gẹ́gẹ́ bí àgbàlagbà sí ṣé wọ́n ṣe bí àgbà sí bàbá? Wọ́n ṣe bí àgbà sí wọ́n fà yìí mọ́ra. Èyí náà yẹ fẹ́ náà ṣe ṣàdúrà fáwọn náà lónìí. Ọ̀dà o ẹ̀ṣẹ̀ á lọ rí bá o èyí ṣe ìgbín o. Èyí lọ bá mi o eégún ẹ̀ẹ́pẹ̀ fún wa o ìgbọ́dọ̀ ọdún kan o. Lọ́kàn yín lẹ́nu báwo ni inú ṣe dùn tó lẹ́nu? Báwo ni ṣe dùn tó? Inú yín dùn ẹni bá àárín yín kú ẹ fẹ́ kọ́ mọ lọ bẹ́ẹ̀ ó wà bí àbí ẹ ṣàdúrà àwọn èèyàn yín tó kù. Ẹsẹ̀ wà. Abakilọ kọ́ eégún bí yín. Alápàlà eégún ṣẹ̀ṣẹ̀ ni láti dùgbò àti dùjọ́ ọ̀dá. Bàbá wa kí ló kọ́ eégún ti yín? Sìkà gbọ́n lórí gbọ̀n ní àti dùgbò. Gangi. Bàbá wa kí ló kọ́ eégún ti yín? Ní àti dùgbò ni. Àtàjẹ́ ọgbó ẹ pẹ̀ fún wa o. Àdísáwó ṣe o. Káàmọ̀ rí yíyí bá o. Ìṣàmọ̀dún o. Bàbá wa adébáyé kọ́lẹ́kì ọ̀run olóyè ni yí. Ẹgbẹ̀jú gbogbo state kékeré ata láti gbogbo. Ní èwo ń bẹ̀ lálápàlà ni àbí arúgbèyọ àbí èwo ń bẹ̀ arúgbèyọ àtẹ̀tí mọ́tò gbogbo lẹ́wà ṣe. Ẹyin náà ìṣàtọ̀ fọmọ egun ló kù. Nígbà wa lẹ́sìn àwa nù àtọ̀wá lọ́dún tí mo ti lọ àwa ní ìparun eégún òní wá eégún òní tọrọ eégún yóò tọrọ wọn mọ àṣẹwà àmọ́ rí ṣe wọn ní adámọ nígbà gbogbo kí nìkan fàdé tó bá bá tètè bẹ̀rẹ̀ tí wọn bí àgbàgbé wọn ní arára nù ọ̀nà tó lè lánàá wọn ní wọn kú wọn kú ní tẹ̀sí inú odó gbogbo ọ̀dà tó bá ti lóun lọ́dún tó tọ̀ wọn níbi ìtẹ̀sí wọn bá parẹ́ ẹ bá ti ní mọ́lá àgbègbè níbi ìtẹ̀sí yọ wọn gbogbo tá a bá ti fi lé ọ̀rọ̀ 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 ẹ̀rí tí ó jọ ọ̀sẹ̀ máa lá kẹ̀kẹ́ ó jọ ọ̀tọ̀ máa lá ọ̀rọ̀ ẹ̀rí bàbá ẹ̀rí tí ẹ̀ lọ́wọ́ rí àárí tí ẹ̀ kò lè sí ẹ̀ ọ̀rọ̀ bàbá wọ́n sojú wọ́n sẹ́yìn ọ̀dẹ́ ọ̀dẹ́ àdé bàbá ti ká gbọ́ bẹ́ẹ̀ ní ẹ̀sìn bàbá wa ọlọ́pẹ̀lẹ̀ ọdọọdún wọn máa ń wá bàbá àbáròdì bàbá àti bàbá ní ẹjẹ fún mi wọn wá àpẹẹsì wọn kú wọn sì máa ti kú wọn máa ń sẹ́yìn wọn wà ní dàpọ̀ láyé bẹ́ẹ̀ ní pọ́nmọ́dún ọdún òní jáde lọ fún ìṣòro wọn ní àtọ́lúmọ́dún bàbá àtọ́lúmọ́dún àtọ́lúmọ́dún lọ́wọ́ àtọ́lúmọ́dún ọ̀sọ̀dún àríwókò ọ̀dọ́dún àlágùsà ọdún ìjókòó ní ọ̀pọ̀ ọdún làwọn àrí àwọn náà wà ní kú sí báyìí àwọn náà ní sẹ́kù sí báyìí àdìgbẹ́ ní mẹ́tàlẹ́ wà bàbá sì kàgbà ọmọ yìí ní pé kú wọn ní òṣèlú àbá ti sábà ti fún ọmọ náà sọ́kọ̀ ọ̀pá rẹ̀ ẹ̀rí pàrọ̀ ẹ̀rí òní pàrọ̀ ọmọ rẹ̀ ẹ̀rí lọ́kọ̀ lọ́wọ́. Yóò
tí ń gbénú
mi ìyá mi ẹ̀wù jí alágbolódò ni mò ń ké sí lọ́wọ́ àgọ́ onílé ṣé ká wọlé o